ẹ̀yin tí wá tẹ̀ ń wò wá nílé lóko lẹ́yìn òdi ẹ̀ mà kú dédé àsìkò yìí àkóbojọjọ ṣòrí àkópọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ibikíbi tá a wà ọdún ayọ̀ la máa ṣe láṣẹ Èdùmàrè ṣẹ́yìn tí ń múra ọdún lọ́dọ̀ tiyín àwa náà ti mú iléeṣẹ́ tí wá ń bí lẹ́yìn lórí ètò kí la gbé wá fún yín a fẹ́ sọ̀rọ̀ nípa àmúbọ́ tí ń da ọkùnrin láàmú tí ń da obìnrin láàmú lọ́mọdé àti àgbà láàmú ìwọ tó ń rogun àmúbọ́ àsìkò eléyìí ló wà fún ẹ láti wá jókòó láti wá gbọ́ o lè wá solution sọ̀rọ̀ ayé bàbá tí wà ń kalẹ̀ bàbá Alubarika ogun nìkan bàbá fọgbẹ́lẹ̀ bọ́mọ aláìgbọ́n rí bàbá tí ń ṣe kíni tí ń wí ọṣẹ bì tí ń fúnyàn ní ọṣẹ bìsàbìsà bá ti lógun àmúbọ́ ẹ fún ẹ kì tàbá sọ̀rọ̀ tó máa ṣàlàyé. èyí oge òní ọjọ́ tàná bọ́dà yóò mọ̀ dá a sí ẹ kú múra mọ́rọ̀ yìí ọlọ́jọ́ bá wa láyé àní mú aṣọ ìbànújẹ́ àní mú aṣọ ẹ̀wọ̀n àní mú aṣọ ọsibítù yóò dá lára lóge bí lógún ọdún lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé ti wá bẹ́ẹ̀ yóò dá báwa náà lẹ́yìn ọlọ́ wọ́n sọ wá ní bàbá gbódú lásán. bàbá olóṣè bìsàbìsà. èmi nìyẹn. bàbá lẹ́yìn àbá sọ̀rọ̀ nípa àmúbọ́. èyí oge àmúbọ́ ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí àmúbọ́ ọlọ́mọdé ọmọ owó má mú bọ́ ọlọ́mọdé àwa náà má mú bọ́ ọlọ́mọdé ayé owó má mú bọ́ ọlọ́mọdé ìrìn àjò owó já mú bọ́ àmúbọ́ sórí tí bí àmúbọ́ ti ń wáyé ó ní pé ọkùnrin àtobìnrin wọn á jọ mọ bára wọn lọ tó bá wá kù díẹ̀ tí wọ́n á ṣe márèjì ọkọ lòun sí mọ́ àbí kíyàwó lòun sí mọ́ àmúbọ́ nù. àmúbọ́ ìgbéyàwó nù. àmúbọ́ ti gbéyàwó nù. ẹ wá rí àmúbọ́ oyún ń bẹ tó bá ti di pé oṣù dúró sí la ọkọ ìyàwó ti mọ wò pé wọ́n lọ ṣe tẹ́sì dókítà fún wọn pé Ọlọ́run ṣeun o àdúrà ti gbà o kò sí yọnu mọ́ o yọmọ wa lọ wẹ́rẹ́ nígbà tí ó bá fi di oṣù kẹta sóṣù kẹrin obìnrin lè jẹun lójú oorun ọkùnrin lè súnmọ́ lójú oorun lóyún ọba wálẹ̀ pẹ̀sẹ̀ kí ni mo wí. Àjàbọ̀ àmúbọ̀ oyún nù àmúbọ̀ iṣẹ́ àbámúbọ̀ iléèwé ń bẹ àmúbọ̀ ìrìn àjò ń bẹ àmúbọ̀ físà ń bẹ àmúbọ̀ ìwé ìgbélùú ń bẹ Ọlọ́run Alubarika sórí àmúbọ̀ iṣẹ́ wọn ti sọ pé à ń wáwé ẹni báyìí tó mọ̀ nípa iṣẹ́ yìí wọ́n wá sọ pé ọ̀dà alágbádá dẹ̀ mọ́ o wọ́n wá lọ pè wá wọ́n wá ṣe gbogbo tẹ́sì fún wọn wọ́n á ṣọ̀tún wọ́n á ṣòṣì wọ́n á ní ọmọ nípa ẹ̀ lóòótọ́ nígbà wọ́n bá ṣe wọn ò ní gbéṣẹ́ yẹn fún wọn àmọ́ lámùbọ́ lórí iṣẹ́ nọ́mbà 1 nù àmúbọ́ lórí àgbéga èèyàn wà ní ráǹkì kan náà 1 star àbí kinní kan àwa wà ń bẹ wọn wà máa fò ní dájọ́ fọlá dájọ́ wọn mọ wá gbé àwọn tí wọn ò kàwé tó wọn mọ wá fi so lórí lọ́dọ̀ rẹ̀. téèyàn bá tiẹ̀ wá ní àwọn àmúbọ̀ yìí tó yọ bóyá lẹ́yìn tó ń kojú àríyàn kí ni ọ̀nà àbáyọ fún mi. sọ wá rí ọ̀rọ̀ àmúbọ̀ èyí ni pé wọ́n wẹ̀bí dànù ni wọ́n bẹ lọ́hùn aburú kó kúrò lára ni èṣù kúrò lára ni ìdààmú kúrò lára ni wàhálà kúrò lára ni lèyìn fi lámùbọ̀ iṣẹ́ lèyìn fi lámùbọ̀ ọkọ lèyìn fi lámùbọ̀ aya lèyìn fi lámùbọ̀ kó fẹ́ soríire kò róríire ṣe téèyàn ọba lámùbọ̀ lẹ́nu iṣẹ́ ẹni tí ń lámùbọ̀ yóò máa rápẹrẹ pé jàǹkáríwọ̀ ń kọ́ ń lójú ẹni tí ó lámùbọ̀ tó bá ti sùn yóò máa rápẹrẹ pé ọ̀rẹ́ tó ń ti rí tipẹ́ òun rí téèyàn ọba lámùbọ̀ àwọn ojú àlá ṣó mọ̀ pé ojú àlá ni Yusufu ti lálàá kò tí ì lówó táwọn ọbàkan rẹ̀ fi gbógun tì í
ọlálà pé ìràwọ̀ àtòṣùpá ó tẹrí balẹ̀ fún òun ń sọ fún bàbá rẹ̀ ni wọ́n gbọ́ ṣebí láti bẹ̀ wọ́n fi dìmọ̀ ni wọ́n fi jù sínú kànga. Ọlọ́run dúró tì, Ọlọ́run tó dúró tì ń láwàá bẹ̀rẹ̀ ìyẹn làdúà, ìyẹn làdúà, ìyẹn ní jẹ́ kéèyàn ó ráyé ṣe, ìyẹn ní jẹ́ kéèyàn ó róríire ṣe, ìyẹn ní jẹ́ kéèyàn ó rí nǹkan àdùnnú. Ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báwọn. Èyàn ò ní fàdúà lẹ̀ o. Èyàn á dẹ̀ ṣáájò pẹ̀lú ẹ̀. Ájò náà làdúà. Pásítọ̀ tí ń gun private jet orí ibi tí ó ti ń bu ọṣẹ ni. Àfáà tí ń gun gbogbo àwọn ọkọ̀ ayé so orí ibi tí ń ṣe lẹ́yìn àṣàlátù tí ń ṣe. Ebi gbogbo wa ìlú gángan ní àjẹmọ́sàbí ó ti wù wá ẹjọ́ ń dúró gbogbo gíní bẹ́ẹ̀ yóò ṣáájò kò lè méèkì ẹ̀. Ìyẹn sórí èèyàn wà bó ṣe kéko nídìí kan fi gbá kan pọ̀ ṣẹ̀ níjọba délé àjẹ òní bẹ́jẹ̀ lẹ́nu ẹ̀. Ìyẹn ń wẹṣọ ọjọ́ méje torí búùkù láyé ń tọ̀ wọ́n fẹlẹ́dẹ̀ èèyàn sun omi pé omi àgbàrá rè kò síjọ́ tójú òwúrọ̀ bí àgbàrá ní ọgbà kọjá wọn ò ní dínà mọ́ lágbájá ọmọ lágbájá kọ́ mọ́ dínà ọ̀là mọ́ kọ́ mọ́ jẹ́ orógun ẹjọ́ kọ́ mọ́ jẹ́ orógun ọ̀rọ̀ wọn á dẹ̀ dá gbogbo ẹ̀ síbi omi àgbàrá wọn á padà bọ̀ wálé kí lè tó mọ́ yọ̀mọ̀ gba lẹ́tà ìdùnnú ni. Àájò ní jẹ́ kéèyàn ó soríire ta ni ó sọ pé òun lóògùn wọ́n èé sọ fún yàn àdúrà náà láàmú pé tó bá lọ wo àwọn tó ń sọṣẹ wáìtì tó ń kó sínú ike ẹ wà á rí funfun kẹ̀dẹ̀rìn wọn á fi lọ́fíńdà funfun tí ẹ máa lò ó lọ nígbà ẹ bá dé sàlẹ̀ ẹbu dúdú lábàá. Ọkàn gbogbo wa àti babaláwo àtàfà àti wòlíì gbogbo wa irú kan ni wá ẹ̀sìn ọ̀fàjà kéèyàn wó lójútùú sáyé ara ẹ̀ ní lówó náà bá ti ṣe ọba àdìjọ Sunday ògbé aṣọ rẹ wọ̀ Ọlọ́run ṣé o hallelujah o ti Jésù ní ṣe o ọba fẹ́ lọ mọ́sálásí láìlà ìlàlà láìtàǹgà fúrúlà lọ́ndaríjì wa o láti arísìkò arágàdá o yálà tí fù yá sàmọ́dú ó sì máa dáa fún ọ lábẹ́lẹ̀ yìí ò ní ọmọ wẹ̀ tó fẹ́ wẹ̀ orí ń fọ́ olóò nílò paracetamol má lò ó orí wọn fọ́ dáadáa ṣùgbọ́n tó bá ti lò ó ara rẹ̀ ó balẹ̀ gbogbo nǹkan á túbà á túṣẹ kọ́ lọ́dọ̀ àfà ẹ gbàdúrà fún mi wọ́n gbàdúrà fún kò sí Ọlọ́run lòdì sí kọ́ lọ́dọ̀ kìrìsìtẹ́nì wọ́n ṣàdúrà fún Ọlọ́run kọ́mọ rẹ̀ ọmọ ṣe gìrì kọ́ lọ́dọ̀ àwọn bàbá àgbà wọ́n ṣe gbẹ́rẹ́ fún ta ni ò ní gbẹ́rẹ́ lójú nínú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn ta ni nínú àwọn àgbààgbà bíi irú àwa yìí tí wọn ò ya ojú rẹ̀ rí bó ṣe wò ó mọ wọn ò yá amẹni tí wọ́n ya ní mẹ́ta ẹlòmíì wọ́n ti yà á lẹ́yọ̀ kan ẹlòmíì mẹ́ta ni wọ́n ya ẹlòmíì ẹyọ kan ni wọ́n já. Bí ojú ti wá báyìí kan. Àmì ọ̀sọ́ o ọmọ ojú kálukú wojú ẹnìkan o èmi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ kálukú wọ́n ṣàyà tiẹ̀. Kálukú mojú ìtọ́ya fóun. Ẹlòmíì wọ́n sì yà á lẹ́bù wọ́n kàn gbé gbẹ̀gbẹ́ mú ni wọ́n á yá wọ́n sì ṣe tiẹ̀ nu Ọlọ́run lọ́mọ tí ń ṣe táwọn òbí tiẹ̀ fi ṣe tiẹ̀ fún bẹ́ẹ̀ Ọlọ́run dákun wá ṣàánú wa kí kálukú múra sọ̀rọ̀ ààrẹ òní ọ̀rẹ́ mi kékeré wọn ò ní má ṣáájú o má lo oògùn o má ṣe nǹkan kan o irọ́ ní kálukú ní ṣáájú o wọ́n ṣe pé kíní wo lẹ́lẹ̀ ọba rí gbogbo bòmí wọn ti lẹ̀gbìn ní táìsì wọn ti rí tí wọ́n rì mọ́ bẹ́ẹ̀ tó máa lérò girigiri ni wọ́n dẹ̀ máa ní òṣè kálukú ní ṣáájú ààrẹ tí èjẹ́ kéèyàn ọmọ lámùbọ́ ájò ni tó bá ti wẹ̀ ewé má jẹ́ má bọ̀ mọ́ láyé mi ewé àsùnwọ̀n wọ́n jẹ́ kó jẹ́ kó sunwọ̀n fún mi ewé ire jẹ́ kí n ríre ewé ẹ̀gbà jẹ́ kí n gbáre tèmi ewé àtẹ́wọ́gbà kí n tẹ́wọ́gbà rí èèyàn wà wẹ̀ bí dànù ọwọ́ àfàdúrà tì gbogbo nǹkan wà túbà yóò túṣẹ́ jọ́mẹ́jọ́ yìí yóò gbé. Ẹ̀yin tí ẹ̀ ń wo àti ẹ̀ ń gbọ́ wa ẹ̀ wò tí wọ́n bá ti rí ìṣípayá orí àmì pé bẹ́ẹ̀ ogun àmúbọ̀ ogun promise àfihàn wa ó bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí kàn sí bàbá Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbòdo tàbí ìwọ tó ò tí ì ná àmúbọ̀ rárá ṣùgbọ́n o fẹ́ ṣa èrò ẹ pé lọ́dún yìí kó má bàa rogun àmúbọ̀ lọ́dún tó ń bọ̀ kàn sí bàbá Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbòdo bíkíbi tẹ bá ti mẹ́mí ṣọ̀gbọ́dé kò dùn kárí ìjọba tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdo jọ̀ṣọ̀ tàbí kẹ́ pé 0802382
9492080238 9492 lójú owó rí o ìrèlójú wa rí dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.